Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ gómìnà Olúwaṣèyí Mákindé wọ́n ti sọ̀rọ̀ lórí àwọn ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá tí wọ́n ya wọ iléeṣẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba ìyẹn secretariat tó wà lágbègbè Agodi ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni wọ́n tún sọ̀rọ̀ lórí aṣíwájú àpapọ̀ àwọn ẹgbẹ́ tó ń jà fómìnira ilẹ̀ Yorùbá ní Yorùbá Self-Determination Movement YSDM ìyẹn ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè tí wọ́n sì kan sára sí bàbá náà pé ọ̀nà tó ń gbà jìjàgbara rẹ̀ ọ̀nà tó bá làákàyè àti ìwà ọmọlúàbí Yorùbá mu ni. Ẹ rántí wípé lọ́jọ́ àbámẹ́ta ìyẹn ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá ìlànà ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá ni wọ́n ya wọ iléeṣẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n fẹ́ fagídí gba ibẹ̀ mọ́ gómìnà Ṣèyí Mákindé lọ́wọ́ àsìkò táwọn ajìjàǹgbara náà tí wọ́n fẹ́ ya wọnú ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ọ́fíìsì gómìnà Ṣèyí Mákindé ìní àwọn ọlọ́pàá kọlù wọ́n kó tó di pé wọ́n ránṣẹ́ pé àwọn sójà láti wá gbéná wojú àwọn ajìjàǹgbara tí wọ́n kó ìbọn àtàwọn nǹkan ìjà ogun wá náà. Ṣá o, nígbà tó ń sọ̀rọ̀ lọ́jọ́ ajé ìyẹn ọjọ́ Monday tí í ṣe ọjọ́ 15 oṣù kẹrin tá a wà yìí, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nípasẹ̀ agbẹnusọ wọn ìyẹn Ọmọọba Dọ̀tun Oyèládé tó jẹ́ kọmíṣánná ọ̀rọ̀ ìròyìn lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó jẹ́ kó di mọ̀ o wípé ìwà burúkú ìwà ìnírònú pátápátá gbà ni làwọn ajìjàǹgbara náà hù. Ọmọọba Dọ̀tun Oyèládé ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ni àwọn tó wà lẹ́yìn àwọn ajìjàǹgbara náà tó rán wọn ní iṣẹ́ ẹrú tí wọn kò fi tọmọ jẹ ó ní gbogbo wọn àtẹni tó rán wọn iṣẹ́ àtàwọn tí wọ́n jíṣẹ́ náà ó ní gbogbo wọn ti kóra wọn sí wàhálà ńlá báyìí nítorí pé ọ̀ràn ńlá ni wọ́n ti dá lábẹ́ òfin. Ọmọọba Dọ̀tun Oyèládé wá kan sára sí ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ó ní káwọn bàbá náà ó ní ṣèbájìjàǹgbara ní bàbá ó ní káwọn ọ̀nà tí bàbá tó fi ń jà ìjàǹgbara ẹ̀ olọ́nà tó bá làákàyè mu ọ̀nà tó bófin mu àti ọ̀nà tó bá ìwà ọmọlúàbí tí gbogbo ayé mọ àwọn ọmọ Yorùbá mọ̀ ó ní ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ni ó fi ń jà ìjàǹgbara ẹ̀. Ní báyìí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti sọ̀rọ̀ wọ́n ti kan sára sí ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè bẹ́ẹ̀ náà bu ẹnu àtẹ́lu àwọn ajìjàǹgbara tó kọlu iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn ní ìlú Ìbàdàn.